Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks to all our beautiful subscribers. We say thank you so much for staying with us. And if you are new here, we are so happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so you will be notified for more upcoming videos. And in the comment section, please no derogatory comments. Thanks for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed, and know I love you. Bye. ẹ sábọ̀dọ̀ ń ṣe nǹkan tó yẹ kó máa trust mọ́ lórí ìkànnì yìí débi pé àwọn yẹn máa wá gbọ́ ẹjọ́ ṣó ti wá rí ìgbà tí nísìnyí monetization kan ti wá ya yẹ̀yẹ́ tó yẹ kó tó bá wà lábúròdù ó lè ṣe àwọn tó wà nàìjíríà wọ́n ti ń ṣí péjì fúnra wọn wọ́n ti tó máa béèrè ó níbi kí Facebook wà wọ́n lè lọ béèrè báyìí máa ṣe monetization wọn fún ara wọn. wọ́n lè lọ béèrè kò sí ohun tó ṣe kí ni tó lè mọ́ bíi tìgbà kan tó yẹ pé wọ́n mú le kókókókókó tí wọ́n mú le kókókókó iye tí mo pa leléyìí iye tí mo pa leléyìí kíní kan tí mo pa leléyìí. wọ́n ní ọlọ́run má jẹ́ ká kí owó kú àtijọ́ ọlọ́run má jẹ́ ká kí owó kú àtijọ́ ẹ̀ ń sábọ̀dù òun ò sọ pé òun gba scam ń sìn ohun tó dẹ̀ ń dun ẹlòmíì náà dẹ̀ nìyẹn o ohun tó nísìn àṣà ni ní scam lórí àwọn pages mi mọ́ pátápátá ohun tó sì ń dùn wọ́n nìyẹn but wọn ò tí àyíṣà yẹn náà ni wọn ò tí ì mọ̀ ṣé péjì ṣé ṣòtú mo máa ń ṣe ṣé monetization wà lórí kò sí but ó kàn dùn wọ́n náà ni because mi ì jẹ́ kí wọ́n mọ ohun tó ń pa mí lẹ́rìn mi ì jẹ́ kó mọ ìdùnnú wọn. olójú dúdú yìí òun ló ń lọgun jọ̀wọ́ àwọn kan ń gba star wọ́n ń pariwo star wọ́n ń ṣe kíní kan star ẹ wá wo bó ṣe ń ṣe ó ń kí owó kú àtijọ́. ó ń ṣe kí ni ó ń kí owó kú àtijọ́ ìjọ wo ló ti òun gan máa sọ àfi tó bá fẹ́ parọ́ ìjọ wo lòun ti gba stars tó bẹ́ẹ̀ yẹn but àwọn ò lè ní problem pẹ̀lú ẹ̀ torí n tó ní lórí péjì ẹ̀ pẹ̀lú tó yẹ ní fáǹsì ni ṣó ti yé ohun tí àwa náà ní ń bí àwa náà ń gbà á but àwọn náà ò fẹ́ jẹ́ kéèyàn máa rí kinní yẹn á wò pé kinní yìí ó máa ń rí kinní yìí ó máa ń rí ó máa ń gbà á. Meanwhile wọ́n nìdí kinní yẹn tó bá wá dásìkò tó bá ti wá fẹnu condemn kinní yẹn àti wá béèrè nígbà tó wọn bá need ó máa ń difficult má máa wọ ẹlòmíì báyìí kinní yẹn wá padà kọ wọn lẹ́nu. Tó bá ti fi bú ẹ yẹn tó bá máa wá ó máa kọ́ wọn lẹ́nu tó bá tẹ̀ tí wá ń rí gan àwọn gan máa wò ọ̀ nílé ṣe àtúnṣe yẹn mọ́ wọn ò nílé ṣe kí ni àtúnṣe yẹn wọn ò nílé ṣe mọ́ òun ló mú mi débi ọ̀rọ̀ kun AJ lórí NGO wọn ariwo yẹn wọn ò nílé pa mọ́. àwọn náà ti ní NGO kò ní lè because àwọn náà máa rántí wípé ẹni báyìí ti ní kinní yìí ẹni báyìí ti ní kinní yìí tá a sọ wípé ṣùgbọ́n bí nǹkan ṣe wá ń rí lójú everybody ń sìn ojú everybody ti ń là. àwọn èèyàn kan ọ̀rẹ́ sọ pé èṣù ṣe àwọn ọwọ́ àlọ́ pọ̀ ń lọ blọ́ọ̀gì fún olójú dúdú mọ́. even gan rí pé àwọn tó ti ike gan wọ́n ti ń gba bí ọ̀dọ̀ justice for Mohbad lọ.
wọ́n ti ń lọ sórí TikTok ìjọ mo pàdé ìkan nínú ọmọ ẹ̀ bẹ́ẹ̀ mo rí báyìí mo rí wọn. ìtí ò ṣe kíní ó ti ń rọra ń gé àwọn nǹkan míì ń gé sórí iṣu ẹ̀ ń bẹ́ẹ̀. gbogbo wọn báyìí jàtò ẹ wo ìtọ́nùhun kíní kan gist ọmọ èṣù gist ẹlẹ́ẹ̀kẹ́gbìngbìn yẹn. kí ló wá ṣe ìyẹn tó wá dákẹ́? ṣé bẹ́ẹ̀ ní tẹ́ ń jà fún nǹkan tó quality ni gbogbo nǹkan tá a sọ lórí ọ̀rọ̀ ìyá àbèjì ẹ rí defend dè ní eléyìí. ọmọ èṣù gist ó rí nǹkan yẹn ẹ ti padà mọ irú èèyàn tí òkété jẹ́. ọmọdé yín ò débi ẹrù ó máa forí yín kó náà ni. ìgbà tí gbogbo yín ti rí ẹ wá ń sún mẹ́yìn díẹ̀díẹ̀ in fact ó ti ń ṣe wọn ẹ̀yìn náà ẹ ti ń sún mẹ́yìn because àwọn tó ṣe fún tó jẹ́ kó wọ́n gbé fámìlì wọn jáde láti jọ yẹn kò ń ṣe pé àwọn yẹn náà sọ́pọ̀ fẹ́ stop kò ń ṣe pé àwọn yẹn náà fẹ́ stop àwọn yẹn náà ṣiṣẹ́ débẹ̀ ni. àwọn yẹn ṣe kí ni wọ́n ṣe débẹ̀ ni fi Kwame lẹ̀ fi kíní kan lẹ̀ kíní kan báyìí tó fi di wípé àwọn tó mọ̀ tó fi gbé fún Kwame tí Kwame fi ṣe ṣáàtì yẹn látijọ́ yẹn ni eégún ẹ̀ ò ti ṣe rí mọ́ tó bá kàn ń ṣe ṣáàtì ó kàn ń ṣe ni dòní olónìí. ẹnì kejì náà pẹ̀ àtijọ́ yẹn náà báyìí nìyẹn náà ti ń limit. ogun ológun lẹ máa sí ẹrí dé lẹ máa fi tú tira yín bàjẹ́. hello. àtìgbà yẹn lára ẹ ti rọ̀ lára most of them wọn ló ti rọ̀ àwọn tó dé bá máa pera wọn lẹ́yìn tó wọ́n máa ṣàlàyé ra fúnra wọn wá ọmọ ẹni tí ò lọ ṣó rí bọ̀bọ̀ lẹ́gbàá yẹn ó mọ tó ń sọ o akàn ń bàjá ni o pé káṣá máa kàn tiẹ̀ dojú ti ké ni o ṣó ti yé yín ohun tí bọ̀bọ̀ yẹn tó ń bá ké fà ó mọ̀ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ o akàn ń jàjà kíní ni o ó ti dọ́dọ̀ tiwa náà o. ṣó yé wa kí ló dé tọ́ yẹn kí ló dé tọ́ ọjà mọ́ ó ti dọ́dọ̀ wọn ni. ó ti ṣe kí ni ó ti dé ọ̀dọ̀ wọn. ẹ̀dẹ̀ wògbà tó dé ọ̀dọ̀ wọn gbà yẹn kò sí nǹkan kan tó fẹ́ ṣe sí ọ fẹ́ panepit kíní yẹn pé kò ń ṣe òun ọ tún lọ fọ́ọ̀mù fake calling ọ̀tọ̀ lẹ́ni tó pè. wọ́n ṣe kí ni wọ́n ṣe fake calling nígbà yẹn tó jẹ́ pé ọ̀tọ̀ lẹ́ni tó pè. èmi ní lágbájá ẹ̀yìn irọ́ wọn èmi kọ́ lórí o mo rí kíní ẹ fọ́tò èmi ni o kò ń ṣe kíní kan mò ń wò wọ́n báyìí pé kíní. because ó ní àwọn kan tó máa fi ọpọlọ ẹ máa twist ó ní àwọn kan tó ò gbọdọ̀ fi ọpọlọ ẹ máa fi lọ máa bá ṣeré. ní gbogbo ìgbà yẹn náà báyìí tá a bá ń sọ fún àwọn yẹn náà pé ayé ò lọ́bọ̀ pa àbọ̀n o tí ìdí bá bàjẹ́ tó nídìí ló dà o kíní kan á ní ẹ kò rí bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣe kíní ni mo ní ó dáa kò sí wàhálà. the same thing lórí ọ̀rọ̀ gẹ́yìn Kwame sorry o sister mi bí mi tẹ̀ bá ṣe rí ẹ gan ṣé àlàáfíà ni ẹ̀ ń tàbá rí kábíyèrè ra wa tó ń ṣe show lórí ọ̀rọ̀ Kwame tó ń pe orúkọ ọmọ ẹ̀ tí orúkọ ọmọ ẹ̀ ní kíní kan kíní yìí meanwhile ẹ̀yin dẹ̀ gbogbo yín lẹ́nà mọ́ gbogbo yín lẹ́lọ́mọ èmi náà ṣàbàgẹ́ yẹn náà jà movement yẹn but ọgbọ́n lèmi fi bá jà
tó bá ń pè lórúkọ kíní yẹn bẹ́ẹ̀ yẹn èmi á pè lórúkọ pé ok orúkọ tí wọ́n pe orúkọ nickname ọmọ yẹn ọdẹ ní kò ń ṣe ọmọ orúkọ ẹ̀ wẹ́ it's okay. àwọn èèyàn sì mọ orúkọ pé orúkọ pé mò ń pé orúkọ ọmọ mo fi ń pè bọ̀tọ̀ wọn á máa pè lórúkọ kíní kan tí ò dáa. àwọn ti gbà ti gẹ́ yẹn tí wọ́n gbé information ẹ̀ tó gbé lọ bá gẹ́ yẹn ìbò ló wà lónìí. òun náà sì fẹ́ kọ́ máa blog fóun kọ́ sì máa defend òun but gbogbo wọn orí wọn ti pé ibi tí wọ́n ti lulẹ̀ òun níjọ́ tó sọ pé òun wà ní UK tí ò sí ní UK. kíní yẹn ó dorí wọn rú ẹnìkan tí wọ́n gbàgbọ́ ìyẹn kítẹ̀ ló kọ ẹ̀ kíní kan olófò òun ìyẹn gan ó dà pé ìyẹn gan lulẹ̀ gan mi gbọ́ ọ̀rọ̀ ẹ̀ gan kíní yẹn ó fi disappoint àwọn yẹn gan because ó parọ́ fún wọn náà ni n tó bá sọ fún wọn náà ni don't worry sis I'm in UK ìyẹn náà wá ṣe update jáde ọdẹ tí mo pé nítorí wọn bá gbọ́ lẹ́nu yẹn reality ni ó bá mi àsìkò yẹn báyìí ló ní gbogbo nǹkan yẹn àṣírí ń tú àsìkò yẹn làṣírí ń tú ṣáàrí mo máa ń sọ àwọn nǹkan kan wípé ẹlòmíì kò ní jọjú lójú ẹ ṣùgbọ́n èèyàn pàtàkì nínú ayé ẹ wọn ọkàn náà tá a bá ṣe náà nígbà tá a máa jọ bẹ̀rẹ̀ sí bá wọn ṣe àwọn náà gbóòórùn bí abíbí 200 rí nígbà tá a bẹ̀rẹ̀ sí bá wọn ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kíní nígbà tá a tún ṣe kíní kí ló ṣẹlẹ̀ kíní yẹn ò ní jẹ́ káwọn yẹn gan lè mójú kúrò a máa rògbà yẹn bọ́ọ̀ra fíùsì gan ìgbà tó bá rà gan ìgbà ó máa sú wọn a ò pé kí lòun ta ló fi ń pẹ́pẹ́ ẹ wò pé ta ló fi ń pẹ́pẹ́ so kíní yẹn ò ní jẹ́ kẹ́lòmíì mójú kúrò because wọn náà ti gbọ́ ro áńgẹ́lì lẹ́gbàá ó ti yé a máa bẹ́ẹ̀ tó máa fi dá àwọn tí gbà tó bá sọ pé ó yá ká yí ẹ bàjẹ́ àṣẹ ọ̀rọ̀ ni ó dá Bobby J okay Mama is signed because he was involved money in the release your cause gomoda okay èmi kàn ṣàtú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ dé ibi ọ̀rọ̀ ẹ̀ náà ni mo fi wò pé aṣágbọ́dọ̀ máa béèrè ra wa Bobby J ṣó ti yé wa so ẹ wo tẹ́ bá wo rate tí àwọn ọmọ tíìmù yẹn tó fi fọ́ ọ́n ní ẹni tó máa kú re tó máa kú dáadáa ọwọ́ ọ̀ra ẹ̀ ló máa fi fà á àwọn mẹ́tẹ̀ẹ̀ta tọ́ba náà ṣe fẹ́ jagun sìn yàtọ̀ sí pé káwa máa bá wọn gbẹ́nu sí pé káwa máa bá wọn ṣe analysis o à ń ṣọmọ ayé èmi ò ń ṣọmọ odó mọ́ mi ò ń ṣọmọ kí lórúkọ ẹ̀ ọmọ ewé mọ́ mi ì ṣọmọ ewé jàre ṣó ti yé kọ́ wá ní kọ́kọ́jọ́ máa búra wọn sìn kọ́jọ́ jáde fúnra wọn. Bobby J ẹ stop kìíní tẹ máa ń kọ yẹn nìkan lẹ́yìn tí gbàgbé nǹkan tó lójú dúdú fi bú mi ṣó ti yé yín ẹjọ́ ta ló sì ná ọmọ ogun tó dúró àwọn updata ayé wọ́n sì dúró síbẹ̀ àwọn show operator wọ́n sì dúró síbẹ̀ ọ̀gá wọn Kun Heje ó tún ń ṣe dáadáa olójú dúdú ó ti ní injury àwọn ọmọ tíìmù ẹ̀ wọ́n ti pàfùká àwọn updater most of them ti lọ àwọn tó ń ṣe shows díẹ̀ ló kù mi ò lè sọ pé èèyàn méjì èèyàn kan lèmi máa kà kún èèyàn kan òun náà kẹ̀dẹ̀rẹ̀ ó ná wọn tó máa lè lọ fún hello ó ní àwọn tó máa lè lọ fún ẹ wá wo sókọ ike yìí náà ibo ló wà ń sìn
inú Bakubala Naija ló wà under session deportation. Hello? Mọ́mí comfort Ìtùnú mo kí yín mà. Àwọn ọmọ updater náà àwọn náà ti lọ tán àwọn náà ti orí tí wọ́n náà ti sílẹ̀. Orí tàwọn yẹn náà orí wọn ti ṣí sílẹ̀. Belief wọn ni wípé ike fẹ́ ràn wọ́n lọ́wọ́. Ọ̀ǹtì ìgbà tí ojú wọn náà wá lálẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé ó ń pa irọ́. Tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà wípé irọ́ ni ohun tó fi ń bá àwọn lò. Hello? Tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé irọ́ ló fi ń bá àwọn ṣe. Bobby J kí ló dé tẹ̀yìn ò tí gbàgbé organ cell àbí kí bàbá mi rí lójú dúdú o. Ṣé ó ti yé wa? Ọba Dáúlà jẹ́ mọ́ra wọn lọ́wọ́ ni. Wọ́n bà Dáúlà jẹ́ mọ́ra wọn lọ́wọ́ ni. Ṣebí ibẹ̀ ni ṣebí ọ̀dọ̀ òkété ni DKY wà tẹ́lẹ̀. Ká tiẹ̀ sọ wípé DKY bóyá ó jẹ lọ sí pé Ṣọlá fẹ́ kinní kan fẹ́ or something. Ṣé ẹ fẹ́ sọ fún mi pé DKY ò rárí ṣáì ni? Ṣé ẹ fẹ́ sọ pé DKY ò rárí ṣáì ni? Àwa yìí gan nígbà tá a ti rí i pé òkè ohun tó ń ṣẹlẹ̀ rèé a wò pé ká move on. But wish ẹ ní wípé péèjì wa o àfi ká delete ẹ̀ ọ gbọ́dọ̀ gbọ́ wa mọ́. Ẹni tó lọ ń bá dẹ̀ gbé sókè èèyàn kan ò lè gbé ṣubú. Ṣó ti yé? Ó ní káwọn èèyàn má wà wò wá lọ́dọ̀ ẹ̀ mọ́. Ó ní káwọn èèyàn kọ́ má wà wò wá mọ́ lọ́dọ̀ ẹ̀. But lọ́jọ́ tòní kọ́ àwọn àgbà sọ wípé aṣọ náà la máa wọ̀ lọ ra aṣọ ṣe bá àwọn èèyàn ló ń wò wá tí wọn ò kì í ṣe èrò. Àwọn èèyàn ló ń wò wá lọ́jọ́ tòní tí wọn ò kì í ṣe kíni tí wọn ò kì í ṣèrò. Ẹ̀rẹ́ lòmí kò sí fracas o but history fracas ẹnu ẹ̀ ìfùgàn àwa yìí gan a lè sọ. Under mi ò sí fracas ni dey play. Ká mú àwọ̀ fẹ́lẹ́ ká fi bojú ìlú ká wá gbérin sísàlẹ̀ definition ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin èèyàn yìí mọ̀ gbogbo ẹ̀yin ìyá yìí ẹ̀yin bàbá yìí ẹ̀yin ọ̀nkù wa yìí ẹ mọ̀ wọ́n mọ̀ pé lágbájá ń lo Dáúlà lọ́wọ́ ṣùgbọ́n wọ́n fẹ́ kí Dáúlà tiẹ̀ wọ́n fẹ́ kó kú. Lágbájá yóò dẹ̀ ní má lo Dáúlà tiẹ̀ o jẹ́ kájọ máa fi àmàlà jẹ kọ́ o. Àwọn ọlọ́wọ́ wípé àwọn fẹ́ blow ju bó ṣe yẹ lọ. At the end of the day wọ́n dẹ̀ ní èèyàn kì í lé eku méjì. Béèyàn bá lé eku méjì á pòfo
àwọn ẹgbẹ̀gbẹ́ yẹn ò pé. so tẹ́ bá rí tí gẹ̀yìn yẹn tó bá push gẹ̀yìn yẹn títí ẹ̀yin tẹ́ bá jẹ́ àgbààgbà nínú tíìmù ẹ tètè sọ fún sìn ọ̀rọ̀ àfi gẹ̀yìn yẹn sílẹ̀ má tún ṣí ẹlòmíì lẹ̀. máa tún ṣí ẹlòmíì ilẹ̀ tó máa tún mẹ́ṣe kí ni máa tún fún ẹ ní ìgbájú tó yojúmọ́. tó o bá ti mọ̀ pé lágbájá ń fi ẹ́ ó ń fi ẹ́ kérò ìwọ ò ṣe yọ nǹkan tó fi ń fi ẹ́ kérò yẹn ò ṣe yọ kúrò. torí tó bá máa wí sìn wọ́n ní ó ti gẹ̀ẹ́ náà bá tún bẹ̀rẹ̀ sí jáde sìn wọ́n ní ó tún fi kérò because ó sì máa fa gẹ̀ẹ́ yẹn tó máa fi jáde. ó sì máa ṣe kí ni ó sì máa ti gẹ̀ yẹn because bóyá iṣẹ́ ẹ mọ̀ pé nígbà tí Fọlá náà tó máa fẹ́ ní kí Fọlá ṣe nǹkan kan tí Fọlá ò bá fẹ́ ṣe àwa máa throw shade ìsìn ní Fọlá ó ti ṣe kíní yẹn fún Fọlá tí Fọlá ò ríro mọ́ ní kíní yẹn ṣe wá ń ka lára ló fi wá dàbí pé ti Fọlá ń sìn ló wá ń dùn. ló fi wá dàbí pé ọ̀rọ̀ ti Fọlá ń sìn ló wá ń dùn. ọ̀rọ̀ ìyá àbèjì ò sí yẹn kéèsì ìyá àbèjì ó ti tán kéèsì ìyá àbèjì ti tán kò dẹ̀ tí kúrò Nàìjíríà ṣé àwọn kò sì sọ fún pé February ó kọ́ sọ pé December lòún lọ ó yí ìgbà tó yá ó yí sí January ṣé àwọn kò tún yí sí February December ọdún tó ń bọ̀ ó ń ṣeré ni. Hello. kí ni mo sọ bóyá àwọn èèyàn ò gbọ́n tí mo sọ yẹn ṣé ẹ gbọ́n tí mo sọ yẹn ṣá. December ọdún tó ń bọ̀ ó ń ṣeré ni ó mọ nǹkan tó ń lọ òun mọ ohun tó ń lọ ó mọ ohun tó ń lọ ó mọ nǹkan tó ṣe kí ni ó mọ nǹkan tó ń lọ. bàṣẹ sọ máa sọ wípé tó o bá ti mọ̀ wípé nǹkan yóò bá ẹ lára mu má bá wọn wà ń bẹ̀ ẹlòmíì lórí kan nìyí o kò ń fẹ́ kó dá orúkọ òun rárá ṣùgbọ́n òun fẹ́ dárúkọ yàn kò ní fẹ́ kó dárúkọ òun o òun fẹ́ máa fi orúkọ àwọn èèyàn òun fẹ́ máa fi wá èrò a máa dárúkọ ẹ mọ̀nà ká yìí má fara kàn mí wọ́n ní kò ń dódò. má fara kàn mí kò ń ṣe kí ni kò ń dé odò. so òkété ó ní èèyàn ń kó ọ̀rọ̀ àgbà dànù àwọn àgbà lórí ìkànnì ti sọ pé wàá pẹ́ ní Nàìjíríà díẹ̀ mọ́mí Joy Sakios wọ́n ní wàá ṣe kí ni wàá pẹ́ bí Olúpẹ́pẹ́ ń tì rí pẹ́pẹ́ ní Nàìjà wàá pẹ́ Nàìjà díẹ̀. ṣòro wọn tó o lè rí àmọ́ ọ̀dọ̀ ẹ ẹ̀mú ti mú glucose ti 2070 according baba bẹ́ẹ̀ ni according to daddy wa bàbá ẹ fura. Hello according to bàbá àgbàlagbà ẹ wo gbogbo àwọn bó ṣe kó àwọn speaker bó ṣe ń forí gbárí ńgbà yẹn bó ṣe ń forí gbá orí ní ìgbà yẹn wọ́n fẹ́ yí ọ̀rọ̀ tá à ń sọ but wọ́n mọ̀ wípé òótọ́ ni ẹ̀dẹ̀wò bá ṣe ń sọ yẹn ọ wá ń lọ fi owó ọ̀fẹ́ làwa ń sọ lẹ́nu bí o à ń fi nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti fámìlì ìyá àbèjì àti ìyá àbèjì à ń sọ lọ́fẹ̀ẹ́ ń bí àwọn dẹ̀ ń lọ fi owó ra wọ́n fẹ́ máa fowó ra evidence wọ́n fẹ́ máa fowó ra irọ́ ọmọ Èkó
ojú ló ń rojú ṣàánú lẹ́gbàá cross your exo connection house please òkété ti smell ibi ìbáyìí gan gbogbo ìyẹn ò fẹ́ sí mọ́ tẹ́ bá rí tọ́wọ́ ẹ bá rí bọ́n ọlọ́pàá ṣe ń ṣe àwọn tó ń ṣe irú iṣẹ́ láàbí yẹn bí yín sìn ọ̀ fẹ́ gba gbogbo kinní yẹn tó bá dẹ̀ gbà bí ìbáyìí kọjá tí n bá gbọ́ tán ló gbà bí ìkọjá àwọn tíìmù ẹ̀kẹ́ kò sí nǹkan kan tó jẹ́ kó lówó ń bẹ̀ yẹn mọ́ ò sí ní tó jẹ́ lówó ń bẹ̀ yẹn mọ́ a kàn lọ rù pamọ́ ni a lọ rù pamọ́ a máa fi fídíò ẹ̀wọ̀n lórí ayélujára kò tẹ̀ ní ọ̀bìrì kó gbàlú ìkọjá a gbàlú ìkọjá kẹ ìwà tí yẹn ó máa da ọkọ̀ nù ni ìwà yẹn ó máa da ọkọ̀ nù sórí omi ni ó máa da ọkọ̀ ojú omi nù ẹ mọ̀ pé ẹnìkan ló máa ń kó orí burúkú bá àwọn ẹlòmíì nínú mọ́tò ẹnìkan ló máa ń kó orí burúkú bá àwọn ẹlòmíì nínú mọ́tò ta ló borí ní tíìmù yẹn jẹ́ òun náà ló padà ṣe kíni ló bàjẹ́ òun ló ṣe pé kíni bó o bá ṣòwò bó o bá ti ń rówó jù lọ ó fẹ́ kó máa tọrọ jẹ ni òun nìkan ló nífẹ̀ẹ́ ra ẹ̀ náà òun nìkan ló nífẹ̀ẹ́ ra ẹ̀ ọ̀pọ̀ pé bá ṣe pé tí ẹ wà òkè ìjà lòun náà ń fẹ́ jà àwa tá a bá ti bá a lọ tá a bá ti wò pé ọ̀gbẹ́ni kó o ṣàtìẹ̀ lè wà òkè tá a bá ti bẹ́ẹ̀ jẹ́ kíkiní ìkáàmù díẹ̀ jẹ́ kó lọ ìjà lòun máa náà fẹ́ jà ẹjọ́ nígbà tá a rẹ̀ ti padà fojú rí i pé ọmọ ohun tó ń ṣe yìí kò bá nǹkan tó ń ṣe kinní mu tó wá wò pé àwa yẹn ló fẹ́ mú mẹ́nu wọ́n dẹ̀ máa ń sọ pé ẹni tí ò bá sọ̀rọ̀ ńgbà míì ó lè pa wọ́ọ̀dù rẹ̀ ẹni tí ò bá sọ̀rọ̀ ńgbà míì ìgbà tó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ báyìí àánú ti pọ̀ jù ni òun ló ti dé gbogbo tó dé yẹn lónìí òun ló ṣe kí ni ló ti dé gbogbo ibi tó dé yẹn lónìí wọ́n sì púṣò pé kọ́ wọn ẹrú ẹ̀ yẹn kó tó di pé wọ́n dagbá nù tọ́ máa ń wá ṣe ṣò ọ̀ lè analyse pinning nǹkan máa wá ṣe ni pé àwa máa ṣépè fún wọn tó bá ń kọlù sórí ṣò wa àwa máa wọ comment section wa àwa máa wọ àwọn tó bá ń sọ̀rọ̀ lórí ọ̀dọ̀ wa ìbò lọ ti mú òun àwọn bàbá wa àwọn dáàdì wa bàbá Ifura bọ́ọ̀bà mú lọ́dọ̀ wa ń bí a mú lọ́dọ̀ ẹ̀pàgbó bọ́ọ̀bà mú lọ́dọ̀ ẹ̀pàgbó ọ̀dọ̀ straight from the heart ṣó ti yé ẹ wo kí ló kọ best scholar ṣe rí gbogbo combination justice for ìyá àbèjì yẹn àwọn ọlọ́pàá máa kíra fún wa o justice for ìyá àbèjì yẹn tèmi náà tí máa kàn jókòó pé energy wo ni kò dé ń ṣàwa náà ọlọ́run ni. Ọlọ́run ni ẹ rí nígbà tó kọ́kọ́ máa sọ ńgbà yẹn ó ní ẹ̀yin ọmọ ẹrú òun o ó ní ẹ má wọrí mùgbà tó náà máa ti dé UK ó ní ṣóò máa pọ̀ mùgbà tó tún dáńsìn ó ní wọ́n sì máa ṣe ṣó ó ní káwọn ẹrú òun kọ́ ṣáàṣì dúró káwọn má ṣe nǹkan kan kí péjì wọn kàn wà bọ́rìn ní pé tóun bá dé ṣó wà tó máa analyse tó máa ṣe but ṣó tó lè analyse tí wọ́n gan ibi tó wà tó yẹ kó lè máa fún wọn ní ṣé bó fún wọn ní ó lọ fún blogger kan ní ìwé kíní bí àwọn kóòtù ṣe fún yín ní kíní kan náà
tó tẹ̀ pé nígbà tó ṣe ṣó gan tó wọ́n máa ń ṣáná o ò lè gbéwèé yẹn òun kà ní ibi tó trust èèyàn dé ẹjọ́ ẹni tí ò trust èèyàn wá fẹ́ ọ̀rọ̀ wo la tún fẹ́ máa sọ lẹ́yìn ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ wo la tún fẹ́ máa sọ lórí tá à ń sọ yìí so torí náà ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe tó rá lórí pé wọ́n ń gbọ́ táyé ó wá wò pé ìwọ tó gbọ́ yẹn ó sì máa gbọ́ ẹ sùúrù tó ò lè ṣe lọ fi fẹ́ gbọ́ ẹ ó sì máa gbọ́ ẹ olórin kan ni ó ní wọ́n máa pe yín kó etí kan yín ó sì máa kọ yín kó etí pè yín ẹ̀yin màmá ẹsẹ̀ ìgbà ó sì máa kọ everybody ojú ló ń kán iye erùpẹ̀ tó ń kó sí ìyàn lójú tó bá pẹ́ tó bá yá ni gbogbo ojú yẹn àti imú gbogbo ẹni yẹ̀pẹ̀ máa kó sí. Ojú ló ń kọ́ iyẹ̀pẹ̀ kó sí ẹ lójú ó wàá gbọ́n yọ dànù wàá sọ fún yìí tó yọ yẹn wàá sọ fún pé ṣe sùúrù tí n bá dàgbà tí n bá darúgbó ọ̀pọ̀ yanturu lọ́mọ ibẹ̀ gbogbo bẹ̀ ló máa wọ̀. Baby mi don't forget to disclaimer for ìyàwó ilé alágbèrè láyé. Jane jowó òjòwú ni Jane o òjòwú ni Jane o òjòwú ni Jane o òjòwú ni Jane o Jane òjòwú òjòwú